yá torí ọlọ́jọ́ bí ó ní àwa sọ wípé happy 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 birthday Ọ̀túnba bàbá Ṣọlá ọmọ Ọlọ́fin máa wọlé máa rọra. àpàtẹ wíwọlé dé wẹ́rẹ́ ìgbàlè bí kọ́kọ́ dún lọ́wọ́ Ọlọ́run ọba olùdarí Adégòkè bàbá Ṣọlá ọmọ Ọlọ́fin Ọ̀túnba káfàtà. ọ̀rọ̀ gbọ̀dọ̀ ọkùnrin dúdú bíi kóró ìṣin olómi lára lónìí ráńpá ó nà délẹ̀ ọkùnrin tọkùnrin ọ̀dẹ́kílẹ́kùn ọ̀kọ́dẹ̀dẹ̀ tẹrùtẹrù olórí pípẹ́ ọmọ. ẹ̀jẹ̀ bọ́nọ́sì lárí tí ọbẹ̀ sandasati kú menonis materials key ajábàá lọ ọba àtẹlẹdẹ́gbà tálẹ́tì odramorous gramility ọmọ rẹ̀ tàbí léèrè ní jẹ́bẹ̀ adónílé ìwídìílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ adó ọ̀ra ọmọ amúkàrà sábẹ́wù jẹ ìkàrà ṣe méjì yèmí olúkoko adómẹ̀yìn lọ ní kọ̀bẹ̀ ṣìlómọ́nù ọmọ nídìí pàápù rárá ni wọ́n korí kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ àgbéjọ́jùmọ̀ṣe ọmọ àgbépẹ̀rẹ̀kẹ́ mọ́lẹ̀ ọmọ àgbégùn gogoro ọmọ àgbégùn gogoro ọmọ àgbégùn gogoro fọ̀rọ̀gbọ́jùmọ̀ṣe ojúlé gbígbélé bàbá tó bí ọlọ́mọ wàá pẹ́ láyé wàá sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láṣẹ Ọlọ́run ọba wàá sọ ọmọ fáwọn òbí rẹ̀ jìnnà ẹni bá wá ní kó o mọ̀ sàmọ́dún ọmọ mẹ́wàá lè bí ó kà fún kò sì ní jèrè kankan nínú wọn torí sàpànà apá méjì akẹjọ ògùn apá méjì akẹfà ikú fúnra lára rẹ̀ á sì pa méjì á sì kẹrin afẹ́fẹ́ wèrè akọlù méjì akejì èjì tó kù fúnra lára wọn ni wọ́n fẹ́ ṣe ara wọn rìn wọ́n tó lọ tí o sì ní wálé mọ́ wò lẹ̀ mọ́ rọra ọmọ ire I wish you long life and prosperity. happy birthday o bàbá Ṣọlá ọmọ Ọlọ́fin máa wọlé máa rọra. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.